Africa Content TV.
ṣé ìbámọ̀ ọmọ ọba ló ń kọ́ bá ló ń kọ́ bá ṣeré kábíyèsí aláṣọ ìbọ̀rọ̀ kí ẹ̀yàn bàbá fọwọ́ bá tẹ̀ lójú ìyá yóò jọ nígbà ọjọ́ ìjọba sí wọn jù wọ́n lè yàtọ̀ ọ̀sán sí tẹ̀lé ẹ̀sẹ̀ kábíyèsí ìbọ̀rọ̀ kí àṣẹ kábíyèsí aláìlúwà òṣèbíà ọmọ ló ń pè àwọn ọmọ ìjáde akílẹ̀ jẹ́bú kábíyèsí ọmọ ìbámọ̀ ọ̀pá má gbẹ̀yẹ láti lè jẹ́ ọba ṣeré alábẹ́sọ̀n ó gbẹ̀yẹ wà fọwọ́ padà ẹ lójú ọ̀sọ́bíà ìyàwó tó nígbà àìlẹ́ wá sí ìwọ̀n wájú olókè yàtọ̀ torí pé ìjọba òjá kábíyèsí ẹ má ṣe kó ṣe mú yín kábíyèsí aláìlúwà òṣèbíà àwọn ọmọ ìjáde akílẹ̀ jẹ́bú kábíyèsí ọba nígbà ló bá kílẹ̀ jẹ́bú ọba bá kílẹ̀ jẹ́bú alábẹ́sì ó tẹ̀yẹ ọ̀làmìlẹ́kọ̀ọ́ ọ̀sọ̀bíà ṣẹlẹ́sẹ̀ bàtàsà ó bá kílẹ̀ jẹ́bú sílẹ̀ fún ọ̀lẹ́ ìjọba òjáde ẹ máa ṣe kó ṣe mú yín ọ̀làmìlẹ́kọ̀ọ́ ọmọ ọ̀ṣì ní ìlẹ́sọ̀ ojú kábíyèsí àwọn òjáde òkú kárẹ̀ ẹ̀ka ló sì ní ọ̀dọ́ ó bá kílẹ̀ jẹ́bú gbogbo ní ẹkú àdúgbò lókè aṣírí àìjì ó tẹ̀yẹ ọ̀sán ọmọ ìṣẹ̀lẹ̀ ó tẹ̀yẹ ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ orílẹ̀ ìjọba òjáde ẹ̀sán àṣekọ́ṣe mú yín olóòtú ọlọ́wọ́ kí ẹ ìṣẹ̀lẹ̀ olú ọmọ kí ẹ olóòtú ọlọ́wọ́ kí ẹ ọlọ́wọ́ ó bá kí ẹ jẹun àìjì olóòtú ọlọ́wọ́ ọmọ ìṣẹ̀lẹ̀ orílẹ̀ ìjọba òjáde ẹ máa ṣe kó ṣe mú yín olú ọmọ kí ẹ ọlọ́wọ́ mo gbà kí ẹ jẹ́ ọmọ ìṣúlẹ̀sọ̀ pàdásà àìjì gbogbo ìjẹ̀bú èdè ọlọ́dúnlé ọmọ ìṣúlẹ̀sọ̀ ọkùnrin ìlú bàbá yẹyẹ ọdẹ lákùrẹ́ olóyè ẹgbẹ́ ẹ̀kọ́ ayẹ́tẹ̀mí olú ayé òbí
Ọjà ẹ̀tọ́ ti ta ọ̀rọ̀, aṣẹ́wó ẹ̀fọ́ òògùn kì í àwọn òbí àti ẹgbẹ́ wa sí ọmọ tí mo náà ṣe Alexis promotion. Kó padà bọ̀, general association, ọmọ bọ́lá lórí bọ́lá lẹ́nu nínú aṣẹ́wó ẹ̀fọ́ yìí fọ́kàn. Inú wo àwọn òṣèré ọkọ̀ ní ìgbò kí ẹ bá lágbé, àyè nínú ìlọ́pọ̀. Bọ́lá lẹ́nu. Ọjà ẹ̀tọ́ ti ta ọ̀rọ̀ láti ojú ní àwọn òkèèrè àti ẹgbẹ́ wa àti àwọn ìgbé. Adébọ̀ ẹ̀dá wọ́n kí ìyẹ́ ẹ̀rọ sí ẹ̀rẹ́ kó padàbọ̀ on the 6th of May àyẹ̀wò kí ìyẹ́ ẹ̀rọ kí ẹ̀rọ bí inú ojú ṣàlọ́ ojú ìbò.
Avilora, Windsor, Avilora, Windsor, Windsor, British, Windsor, Avilora, Windsor, Avilora, Windsor, 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 okay, it's true now.
ojúlówó alẹ́lúwà adé pẹ́ lórí ìyẹ̀pá mi bàtà sí pẹ́ lẹ́sẹ̀ o.